ẹni àbá fi ṣẹ́ra olólè ká ìwé òru bàbá. ọ̀rọ̀ yàrá òkè ẹni àbá fi ṣẹ́ra olólè ká ìwé ògo. Ẹ kú kalẹ̀ ará mi, ẹ kú kalẹ̀ màmá àti bàbá, ẹ kú kalẹ̀ my brother and sister. yàrá òkè ẹni àbá fi ṣẹ́ra ló lè ka ìwé ògo. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa evangelism, ìyìnrere ọ̀rọ̀ Ọlọ́run. Ibura mana ya sanara bili tirafa ya abda official lale kan ọmọ fija ló yá ti ní ilẹ̀ yìí kí n lè sọ o. Ka ìwé ògo lórí ka ìwé ògo bàbá. Pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, evangelist Ọlátúbọ̀sún Olúwatọ̀míwá Ayọ̀bámi tí gbogbo yín mọ̀ sí Wolioriafefe broadcast prophets. Ilili na tira konuga kọkọ ẹyẹ batiri bàkọ ẹlẹ mọni ọ̀rọ̀ gún mọ́ gàlígàlí okun ọ̀run ìwé ògo bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn mi, mo dúpẹ́ gidi gan. Lóòótọ́ ni mo gbà pé ènìyàn lásọ mi. Mo dúpẹ́ fún takuntakun èyí tẹ́ gbé lórí ayẹyẹ ọjọ́ ìbí wa èyí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá November 24. Ẹ ṣé gidi gan. Mo fi fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ Mrs. Olúwatómísìn Ọlátúbọ̀sún Mọ́mí Ẹ̀rìtì. Thank you so much. Brother Ọpẹ́yẹmí, àdúpẹ́ orin tẹ́ ṣe fún wa. Sister ọmọ ẹ̀mí, àdúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ fi àtẹ̀ránṣẹ́ sí wa, àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ fi àwòrán wa sórí ayélujára lórí Instagram ní, Facebook ní, WhatsApp ní, mo dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much. Wolioriafefe say thank you so much. I really appreciate every one of you. Olúwa mójúbà rẹ̀ ìbà o. Olúwa mójúbà rẹ̀. Ológo dídán ẹlẹ́rù nìyí. Olúwa mójúbà rẹ̀ o. Ẹ pè bí àtàrà, ẹ pè wọ́n pé wòlíì yín orí afẹ́fẹ́ ó ti dé. Broadcast prophet, bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àtèmi àtẹ̀yìn a ó fi ìjọba ọ̀run a ó fi ṣèrè jẹ. Ẹ jẹ́ kí n tún fi àkókò yìí kí n fi kí ọlọ́jọ́ ìbí wa ẹ̀rí olúwa ọmọ Lady Evangelist ọmọ ẹ̀mí. Happy birthday to you ẹ̀rí olúwa. Every 30th of November olo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ní agbára Ọlọ́run ò ní dòkú máwọn òbí rẹ lójú. Wàá sì tó ọmọ gidi ṣe fáwọn òbí rẹ. Happy birthday to you Princess ẹ̀rí olúwa aka Junior ọmọ ẹ̀mí. Long life and prosperity. Ọlọ́run ẹ̀bùn lọ́mọ yọ̀bà ẹ̀jẹ̀ ọba ní wúdàbà. Olódùmarè bàbá mi ìwọ nìkan lọ́ba aláṣẹ. Ìbàdàn o ajúnilọ wájíyá wálé wúkì rẹ́kọ̀dà balẹ̀ òde ìfọṣẹ́ yíṣu. Ìbàrẹ̀ Ọlọ́run Ejíkúnlé foríbà lọ́dọ̀ rẹ̀ bàbá tí ń bẹ láwùjọ. Àjàrà kàríkà dàlà ìwàṣà àjẹrí búríkà wúkà dàgbà tó yìí wàṣàṣà àjàrí kàlà ìṣọ́ni o. Màmá bàbá sáré gbàdúrà mẹ́ta yìí, pariwo lórúkọ Jésù tó òfin àìríwo láráyé fi dè mí mọ́lẹ̀. Olúwa yọ mí kúrò, já mi gbà ní ọwọ́ wọn ní orúkọ ńlá Jésù Kristi. Mójúbà rẹ̀ ìbà o. Olúwa mójúbà rẹ̀. Ológo dídán ẹlẹ́rù nìyí. Olúwa mójúbà rẹ̀ o. Ọlọ́run Mósè Ejíkúnlé lábìjọ́ bíbá lẹ́wúdàbà. Àdúrà kejì lèyí, Olúwa o
ọdún 2020 ń parí lọ báyìí má jẹ́ kí ayé mi kó parẹ́ mọ́ 2020 àmín. Ọlọ́run fìjà bí bídúdá ó kẹ́dà. Ọlọ́run wòlíì àánú lábíjọ. ọmọ ẹ̀mí wò lẹ̀ ọmọ ẹ̀mí wò lẹ̀ aginjù ayé lè tènìyàn ṣubú ọmọ ẹ̀mí wò lẹ̀. pariwo ní orúkọ Jésù tó in tó kù tí ọdún 2020 yóò fi parí. Olúwa ilẹ̀kùn àánú tí ò ṣí fúnra mi rí Olúwa ṣí fún mi lónìí ní orúkọ Jésù. Aginjù ayé lè tènìyàn ṣubú, ọmọ ẹ̀mí wọlé. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí Olúwa máa bá wa lọ láti òní lọ ní orúkọ Jésù. ọ̀rọ̀ rẹ jẹ́ kó so èso nínú ayé wa, jẹ́ ká ra àánú gbà. ọdún 2020 parí lọ báyìí ní orúkọ Jésù Kristi. má jẹ́ ká parí máyé, má jẹ́ ká parí mọ́dún ní orúkọ Jésù. òun retán rò páàní lè gbéṣe ní ọdún 2020 kí ọdún 2020 kó tó kásẹ̀ ńlẹ̀ ní orúkọ Jésù. yọ̀ǹdóre náà fún wa, ká ra àánú gbà, ká bójú rere pàdé ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ káyé máa ṣe mí bí kò ṣe wù mí. aginjù ayé lè tènìyàn ṣubú ọmọ ẹ̀mí wò lẹ̀. Ọmọ ẹ̀mí wọlé, ọmọ ẹ̀mí wọlé. Ọlọ́run o. Aginjù ayé lè tènìyàn ṣubú, ọmọ ẹ̀mí wọlé. wàṣíríbù wẹ́lì wúlí ẹ̀kẹ́dẹ́kẹ́dẹ́ bẹ́lẹ̀. Àkọ́rí ìwàásù wa tòní òun náà ni a pè ní ó pé láti jẹ́ olódodo. Ó pé láti jẹ́ olódodo. It's good to be a righteousness. Ó pé àti ó yẹ láti jẹ́ olódodo. Kí ni à ń pè ní kéèyàn jẹ́ olódodo? Olódodo ènìyàn ó jẹ́ ènìyàn tí kìí mú nǹkan méjì mọ́ nǹkan. Olódodo ènìyàn ó jẹ́ ẹni tó máa ń sòótọ́. Olódodo ènìyàn ó jẹ́ ẹni tí ìyàn bá fi nǹkan méjì lé lọ́wọ́ tán sì padà béèrè pé nǹkan tí a fún ẹ nǹkan mélòó ni, tó sọ pé méjì ni. Inú Olúwa kò dùn sí ẹni tó bá máa ń parọ́ àbí ẹni tí kò jẹ́ ẹni tó bá máa ń parọ́ àbí ẹni tó jẹ́ àìṣòdodo. Ẹ jẹ́ ká lọ wo inú ìwé òwe wa orí 4 ẹsẹ̀ 18. That's the Proverbs 4 verse 18. Èyí tó kà báyìí pé ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó tàn síwájú àti síwájú títí di ọ̀sán gangan. That's why tá a sọ pé ó dára láti máa sòótọ́. Ẹ ti máa rí pé Bíbélì fi yà wọ́n bẹ̀ pé ipa ọ̀nà àwọn olóòótọ́, that's pé ipa ọ̀nà àwọn olódodo ó dàbí títan ìmọ́lẹ̀ tó ń sì bẹ̀rẹ̀ sí ń tàn síwájú àti síwájú sí i. That's pé ìwọ tó bá bẹ̀rẹ̀ sí ń parọ́ tó mú nǹkan àìmọ́ kan mọ́ nǹkan tó bá mú nǹkan àìmọ́ kan tó mú mọ́ ìwà rẹ, títan ìmọ́lẹ̀ kan kò sí fún wọn. That's pé inú òkùnkùn ni àwọn aláìṣòtítọ́ máa wà. Ẹ jẹ́ ká jẹ́ olódodo ènìyàn. Má ṣe jẹ́ òpùrọ́ tó ń parọ́ mọ́ ìránṣẹ́ Ọlọ́run. Sometimes ago now láti rí inú ilé ìjọsìn kan tán ní ẹnìkan kan gbéra dìde ó sì lọ parọ́ mọ́ òjíṣẹ́ Ọlọ́run. Ǹjẹ́ inú Ọlọ́run gan ǹjẹ́ ó dùn sírú ènìyàn bẹ́ẹ̀? Ǹjẹ́ ìmọ́lẹ̀ gan ǹjẹ́ yóò tàn fún ènìyàn bẹ́ẹ̀? Ẹni ẹgẹ́ ti mọ̀ pé ọ̀nà òun ó ti di òkùnkùn torí pé kí ni ẹni òkùnkùn gan ló ń ṣe. Jẹ́ olóòótọ́, jẹ́ olódodo, jẹ́ kí ẹ̀rí ọkàn rẹ kó máa já ẹ. Ọdún ló ń parí lọ yìí, má sì jẹ́ kí ìwàkuwà má jẹ́ kó tún bá ẹ wọ ọdún 2021. Jẹ́ olóòótọ́ ènìyàn tó ṣe fọkàn tán.
má ṣe jẹ́ òpùrọ́ ènìyàn, má ṣe jẹ́ aláìṣòdodo. Ègbé ni fún aláìṣòdodo ènìyàn, ègbé ni fún ẹni tó ń wí nígbà tí Olúwa kò wí. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló tiẹ̀ máa ń wí nígbà tí Olúwa kò wí. Ọ̀pọ̀lọpọ̀ alóore nínú ìjọ láyé òde òní ló máa ń fèdè fọ̀, ló máa ń sọ nǹkan tí Olúwa kò rán wọn. Yí padà ní òní, Ọlọ́run sì nílò rẹ. Yí ọkàn rẹ padà kí o bẹ̀rẹ̀ sí jẹ́ olódodo ènìyàn, kúrò nínú àìṣòdodo kí o bọ́ sínú òdodo, kí Ọlọ́run kó lè bá máa tan ìmọ́lẹ̀ ayọ̀ sínú ayé rẹ. Ẹ jẹ́ ká tún lọ wo inú ìwé kan náà, orí 11 ẹsẹ̀ 4. That's the Proverbs 11 verse 4. Èyí tó tún kà báyìí pé ọ̀rọ̀ kí ni àǹfààní ní ọjọ́ ìbínú, ṣùgbọ́n òdodo ní ń gbani lọ́wọ́ ikú. Lẹ́ẹ̀kan sí, ọ̀rọ̀ kí ni àǹfààní ní ọjọ́ ìbínú, ṣùgbọ́n òdodo ní ń gbani lọ́wọ́ ikú. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ olódodo, tó bá tiẹ̀ dáná iná ọ̀tẹ̀ sílẹ̀ báyìí, òdodo rẹ̀ òní ó máa gbà á, òdodo rẹ̀ tó máa ń ṣe òní yóò sì kó yọ. Ṣùgbọ́n wọn tó bá sì jẹ́ òpùrọ́ ènìyàn, ìfù kan dáná irọ́ kalẹ̀ báyìí fún ẹ, wọn á ní kó máa jì sí ni, torí wo pé wọ́n kí ni aláìṣòdodo ni wọ́n gan. Yí padà lónìí, Olúwa nílò rẹ̀. Ọdún 2020 ó tún parí lọ báyìí. Ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ tó kàn nínú oṣù 11. O sì tún ní grace oṣù kan sí láti bá Ọlọ́run dòwò pọ̀. O ní grace oṣù kan gbáko. That means you still have a grace of 31 days to move closer to God. You still have the grace of 31 days to be a righteousness. Tó bá fẹ́ jẹ́ kí inú Ọlọ́run kó dùn sí ọ, torí Ọlọ́run ti sọ pé inú òun kò ní dùn sí ẹnìkan tó bá jẹ́ aláìṣòdodo. Jẹ́ olódodo ènìyàn, jẹ́ olóòótọ́ ènìyàn, jẹ́ ẹni tó ṣe fọkàn tán. Má ṣe jẹ́ kí ìwàkuwà, ìwà gàmbàgebè, má ṣe jẹ́ kí ìwà ìfẹ́kùfẹ́ ayé yìí, má ṣe jẹ́ kó bí ẹ ṣubú pẹ̀lú ọdún 2020 yìí. Jẹ́ olóòótọ́ ènìyàn, jẹ́ olódodo ènìyàn, torí Olúwa ṣe kíni, Olúwa nílò rẹ. Nasara mọ́tò alemani ní kíra ló kaná bàná yálé. Ṣàṣe ènìyàn kò fẹ́ ní fọ́ọ̀rọ̀, bá fún ẹ lọ́gbọ́n mọ̀ sí ikùn ara rẹ̀. Ṣàṣe ènìyàn kò fẹ́ ní fọ́ọ̀rọ̀, bá fún ẹ lọ́gbọ́n mọ̀ sí ikùn ara rẹ̀. Ọwọ́ rẹ̀ dánmọ́ lọ́rùn. Àjẹwọ́ rẹ̀ kó máa ró àtọ́bàjá yóò ní kàkà jípa ti dé. Sọ pé sáàtì ọ̀la májẹ̀mú rẹ̀ ò yẹ o. Sáàtì ọ̀la májẹ̀mú rẹ̀ ò yẹ o. Ènìyàn níyẹn májẹ̀mú Ọlọ́run kí ẹ májẹ̀mú. Ẹ jẹ́ ká jẹ́ olódodo ènìyàn. Ó pé láti jẹ́ olódodo ènìyàn. You are called to be righteousness today. Brother and sister, you are called to be a righteousness today. Jẹ́ kí òdodo kó máa gbé inú rẹ. Jẹ́ kí òtítọ́ kó máa gbé inú rẹ. Jẹ́ kí àwọn èèyàn kó tiẹ̀ máa gbẹ̀rí rẹ jẹ́ pé no, tí sister alágbájá bá sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ lórí. Àní ń tẹ́ bá sọ fún brother alágbájá báyìí bẹ́ẹ̀ lórí. Má ṣe jẹ́ kí àwọn èèyàn kan máa doubt ẹ. Má yẹ kán má yẹ don't let people having doubt in you. Pé ọ̀ ẹ̀ǹtẹ̀ wí ó lè ṣe sister alágbájá àwọn olóòótọ́ ó kú lè rí bẹ́ẹ̀, meanwhile ó lè má rí bẹ́ẹ̀. Ó kàn sí mi, ẹ rí pé wàásù wa tòní kò tiẹ̀ àfẹ́ gbára alákòókò púpọ̀. Òun náà ló yẹ ká pe wàásù náà ó pé láti jẹ́ olódodo, because Ọlọ́run sọ fún mi wípé kí n wá láti wá sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, wípé torí kí ni inú òun kò dùn sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ọdún 2020 dẹ̀ tó parí, kí àwọn ènìyàn wọ̀nyí kán lo grace 31 days tó kù December yìí, kán lo grace yẹn láti yí padà, láti jẹ́ olóòótọ́ ènìyàn. Ọlọ́run sọ pé kí ọdún 2020 tó parí, òun yóò kásẹ̀ gbogbo àwọn aláìṣòdodo, òun yóò kásẹ̀ wọn kúrò ńlẹ̀. Abẹ́tà now kó yí padà, kó jẹ́ olóòótọ́ ènìyàn. Abẹ́tà now má ti jẹ́ kí ìfẹ́kùfẹ́ ayé yìí, má ti jẹ́ kí àádáadá ayé yìí, má ti jẹ́ kó bí ẹ̀ ṣubú.
jẹ́ kí àìṣòdodo rẹ má yẹ kó tiẹ̀ wọnú iná lọ. My brother and sister, inú Ọlọ́run yóò dùn sí ọ tó bá bẹ̀rẹ̀ sí kíni tó bá jẹ́ olódodo ènìyàn. Ẹ jẹ́ ká tún lọ wo inú ìwé òwe bákan náà. Inú ìwé òwe yìí orí 19 ẹsẹ̀ 23, that is Proverbs 19 verse 23. Èyí tó kà báyìí pé ìbẹ̀rù Olúwa tẹ̀ sí ìyè, ẹni tó ní yóò jókòó ní ìtẹ́lọ́rùn, a kì yóò fi ibi bẹ̀ wò. Lẹ́ẹ̀kan sí, ìbẹ̀rù Olúwa tẹ̀ sí ìyè, ẹni tó ní yóò jókòó sí ìtẹ́lọ́rùn, a kì yóò fi ibi bẹ̀ wò. Jẹ́gbọ́ ìbẹ̀rù Olúwa tẹ̀ sí ìyè. Ìwọ tó bá ní ìbẹ̀rù Olúwa, tí o gbọ́ ohun tí ẹ̀mí sọ, tí o bẹ̀rẹ̀ sí sọ òdodo, Ọlọ́run ní ìwọ yóò jókòó síbi ìtẹ́lọ́rùn, a kì yóò ṣe kíni, a kì yóò sì fi ibi bẹ̀ wò. Tó bá jẹ́ olóòtítọ́ ènìyàn, ibi mímọ́, ibi kọ̀kọ̀gọ́ ògo òun la ó máa kà ọ́ sí. Ibi ààyè àwọn ẹni mímọ́ òun la ó máa fi ọ́ sí. Ibi kíbi kan kì yóò ṣe kíni, kì yóò sì ṣubú lù ọ́. Bẹ́ẹ̀ ni àrùnkárùn kan kì yóò súnmọ́ ilé rẹ. Ṣùgbọ́n ohun tó bá jẹ́ aláìṣòdodo ènìyàn, kò sí tó fi jìnnà sí iná ọ̀run àpáàdì. Ọ̀run àpáàdì ni tààràtàrà. Òun mo fi bẹ̀ ọ́, mo bẹ̀ ọ́ ará, mo bẹ̀ ọ́ my brother and sister. Ìwà ìmọ̀ kan bá ń bẹ lọ́wọ́ rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo fẹ́ kí o pátì lónìí. Gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ọ, gbọ́ ohun tí Ọlọ́run ń sọ fún ọ lọ́wọ́ yìí. Má sì jẹ́ kí ẹ̀mí àgàbàgebè, ẹ̀mí ìmọ̀tara ẹnìkan, ẹ̀mí àìṣòdodo má sì jẹ́ kó bí ọ ṣubú. Jọ̀ọ́, ó pé láti jẹ́ olódodo. It's very good to be a righteousness. Jẹ́ olóòótọ́ ènìyàn, jẹ́ ẹni tó ṣe fọkàn tán, jẹ́ ẹni tí àwọn ará máa ojú máa gbẹ̀rí ẹ̀jẹ̀ pé no, sìsá yẹn irọ́, kò sí àìmọ́ kan nínú ìwà wọn. Brọ̀dá yẹn kò sí àìṣòdodo kan nínú ọ̀rọ̀ wọn. Jẹ́ olóòótọ́ ènìyàn, nítorí kíni Ọlọ́run ní ó pé láti jẹ́ olódodo, ó pé láti jẹ́ olóòótọ́. Jọ̀ọ́, mo fi ẹ̀yọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, jẹ́ olóòótọ́ ènìyàn. Mo sì gbà ládùúrà pé bí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àtèmi àtiwọ a ó fi ìjọba Ọlọ́run a ó fi ṣèrè jẹ. Kí ló ní tó ṣú tààrẹ mi fún mi? Kí ló ní tó ṣú tààrẹ mi fún mi? Kí ló ní tó ṣú o? Kí ló ní tó ṣú o tààrẹ mi fún mi bàbá? Kí ló ní tó ṣú tààrẹ mi fún mi? Alámọ̀ká tí wọ́n lè bú yàmọ̀ ní kíra léwu mọ́. Kí ló ní tó ṣú tààrẹ mi fún mi? Ìwọ nìkan lọ́ba tó lè gbà retí òsẹ́ni tó lè ta lọ́wọ́ onítọ̀ padà Ọlọ́run. Kí ló ní tó ṣú tààrẹ mi fún mi? Ìrètí bẹ lọ́wọ́ oṣù ní bẹ lọ́wọ́ àjẹ́ bàbá mi mọ Elédùmarè yá kíra mọ́ Elédùmarè. Èmi náà ni ọmọ yín tòótọ́, Evangelist Ayọ̀bámi, wòlíì orí afẹ́fẹ́. Fún ìbánidòwòpọ̀ àbí ìgbaninímọ̀ràn àbí fún ọ̀rọ̀ àpéjọrò, ẹ lè pè wá sórí ẹ̀rọ wa àbí kẹ́ WhatsApp wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08053230275. You can also follow us on our Instagram, like our audio mark, subscribe to our YouTube at Wolioriafefe, at Wolioriafefe. Thank you. God bless you. Bye for now.